Welcome to this channel. This is Aloe TV, your home of entertainment and education. Kindly click on the subscribe button and turn on the notification bell to get notified whenever we drop a new content like musical videos, short dramas, gist, movies and many more. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم على النبي محمد صلى الله عليه وسلم أبا ولما محمد صلى الله عليه وسلم مفيد على محمد gbogbo àwọn tí ó tẹ̀lé níwọ̀ kíní dòdò iná ni gbogbo àwọn tí wọ́n ti sọ̀rọ̀ ṣáájú mi ti kí èmi náà kí gbogbo wa bí wọ́n ṣe kí wá nù ọlọ́pàá àsọ̀wálẹ̀ sàn dáadáa àtẹni títẹ ẹni tí gbé wọ́n kíyàn látara ohun kí èmi wá fi kíkì tèmi mo tó fi kí ẹ̀mí náà ọlọ́pàá àsọ̀wálẹ̀ sàn dáadáa mẹ́rẹ́ká sí àdúrà fún àwọn tó ti rí kọjá àtàwátà sẹ́kù gbogbo àwọn tí wọ́n ti rí kọjá ẹ̀lágbẹ̀ẹ́ lápá lọ́pọ̀ láti bí sí ẹ̀rá gbogbo ọ̀rọ̀ fún gbogbo wọn. àwọn tí wọ́n sẹ́kù ńlẹ̀ lè láti lè bá wa oníbàbà àti gbogbo tí díẹ̀ kí lápapọ̀ àti àbáwa aláàbí wa alùpàtàyọ mọ́tàyọ̀ Buhari bí ọ̀rọ̀ nílé yọba máa yí padà ọlọ́jọ́ máa dá sí i bísímìlá iwájú ha ọlọ́dà àkàrà tó ayé wọn lákà mẹ́ta lè wọ́n lé wọn náà sí fún ayé tí ká wọ́n kó kápátá ní wọn aláwọ̀ ní ká yẹ tí mi ní fàáwà wà wájẹ́lẹ́kà lọ́wọ́ wájẹ́lẹ́kà àìdá وأمني يتيم ضلال وأنت سائل ضلال وأمني بنعمة ربك فحدث يا بابي سي ألم ترى كيف يجوب أقول ọjọ́ tí a ń wò yìí táà bẹ̀rẹ̀ òǹkà rẹ̀ lórí tó ti di ọjọ́ kan nínú ọjọ́ tàbí tí ọlọ́run gbogbo èdè ọ̀tá ìmọ̀ràn ọ̀tá lórí kí ọjọ́ náà gbọ́dọ̀ wà nínú ọlọ́pọ̀sàkọ́wà wà jẹ́ bisimilayi alamtara fẹ́lẹ́mà bàbá lè mú tí ọ̀pọ̀lọpàá bá jókòó pẹ̀lú gọ́ọ̀rùn sẹ́wọ̀n pé àti sájẹ́tì àti kọ́kọ́ àjọsọ fìdánù lókù tó wọ́n tí bàbá bá kò ní tí wọ́n ṣe ní sẹ́jẹ́ gbogbo ẹ̀ akíyín ọlọ́run jíjẹ́ máa padà sí aburú ní ìsìn a ń lọ sí bí istifidaru níwọ̀n púpọ̀ ọlọ́run lè gbígbà bí nǹkan bá pọn níwọ̀n àbúbájẹ́ ẹ̀jẹ̀ púpọ̀ ó lè pọ̀ rẹpẹtẹ kọlọ́run kó wọn wò bẹ̀rẹ̀ ó sì lè mọ kéńké ní kọba tó ní á ẹ̀kọ́ fún eléyìí níwájú ìbírí ẹ̀yìn mọ̀lẹ́kẹ̀ mọ́ ẹ̀mí ló tẹ̀ bàbá wa tí wọ́n ṣe istifidaru náà fún wa nígbà tí bàbá wa Dr. Abdulatif Shitu láti ìlú Ìlọrin tí wọ́n mọ múra kalẹ̀ pé àdúrà tí wọ́n ṣe fún gbogbo àwa ọmọ Ìbàdàn àtọmọ ọmọ bàbá wa Sama Atashe Abdullahi Akorede Federal bàbá wa Fakhrul Ulama of Ọ̀yọ́ State kókò àwọn yẹn fẹ́ ara wọn kọ ẹni náà wọ́n já alukoro bì alukoro òsìdájọ ẹni tí ń jákòrò ẹni náà sáwọn àgbàpọ̀ nìkan àwa nìkan bọ́ ẹ̀ àtàwọn tí ń fẹ́ràn wa ẹgbẹ́ bínú bàbá fẹ́fẹ́rà àwọn náà wà àwọn ọmọ àgbàpọ̀ kódà yìí kẹ́ ẹ̀ jókòó yìí ìbápọ̀ ní yí bàbá fẹ́fẹ́rà ẹ̀ lápẹ̀ sí ìsìnkú fún wa láàrin. adúgbò fún ọlọ ẹjẹ agbóró yìí dáadáa ẹjẹ agbóró nílẹ̀ ọgbẹlẹ àgbàní mo kí bàbá wa ìmáàmù àgbà ọlọ́jọ́ kí á wà pẹ́
bàbá wa Fàkòyí mo kí wọn, bàbá wa Mufti, bàbá wa Túnmísí, bàbá wa ìmáàmù àgbà ní Sáùtì, bàbá wa ní Sùlùmírì, bàbá wa Aláwàyè, ilé bàbá àgbàlagbà kí wọn, kí n fi Aláwàyè kí wọn, bàbá wa dọ̀tú àti bàbá wa láti Ìlọrin, bàbá wa lọ́dá gbogbo ẹ̀yà àgbàlagbà, bàbá wa torí ọlá, bàbá wa Sùlùmírì, bàbá Marafa, bàbá Fásíwá àgbà, gbogbo ẹni mo kí ẹ dákun torí Ọlọ́run torí ìyàsọ̀, bàbá wa Ìmáàmù Nurudeen, bàbá Balógun, gbogbo ẹ̀yà àgbàlagbà náà kí o nítorí àkókò ni, bàbá Ádámù wa ìsìn mo kí ẹ dákun ẹgbàá mẹ́bí, bàbá alága Rọ́bìtátùl Àyímà mo kí, bàbá wa Lazan mo kí, wa Jánásí àgbà mo kí, mo fi bàbá wa àgbà bàbá wa kí Nàfi mo kí, bàbá alágbèdè mo kí, mo fi gba bàbá yìí mo fi kí gbogbo ẹ̀yà àgbàlagbà àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa tó wà bí bàbá wa pẹ̀lú mo ti kí bàbá lóde mo ti kí bàbá ìwà lóde mo kí gbogbo wa lọ́kùnrin lóbìnrin pẹ̀lú gbọ́dọ̀ sálámù láyà lẹ́kọ̀ọ́ wa rahmatullahi wa barakatuh. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. Wọ́n ní kí a ṣe ìsìdá fún gbogbo àwọn tí wọ́n ti lọ. Ìkẹ́ fẹ́ni tó bá ti kú ẹ̀yọ̀kan náà. Masha Allah. Àmọ́ tí wọ́n pè ní ìkẹ́ fáwọn tí bẹ̀rẹ̀ tí ìbá bẹ̀rẹ̀ láyé tí ìjì púpọ̀. Ẹni ọlọ́pọ̀ lẹ́wà tó bá ju tẹgbẹ́ rẹ̀ lọ. Ayé ọ̀sán fọlọ́ ọlọ́ọ̀sẹ̀ yẹn. Ọlọ́run kẹ́ Kí wá ló fi kẹ́ ẹ̀wà. ìwà. Ẹni ọlọ́pọ̀ Yorùbá níjọba Mufti. Nínú Allahu Wọ́n ní ọlọ́pọ̀ ẹni ọlọ́pọ̀ ní mímọ́. Gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè kẹ́ ni. Allahu Akbar. Gbogbo táwọn á pè ní kẹ́ ìwọ́dà owó ọlá ipò kẹ́ni òun pọ̀ láyé àmàkẹ́ nígbà tí wọ́n lọ sàárè ẹ̀yọ̀kan náà ni. Ọlọ́run bá ti yá fi tọ̀ ó sì forí kì í lọ́bàtà. Masha Allah. Ọlọ́run gbogbo àwọn òkú tó ti lọ ọlọ́run akẹ́wọ́ wọn. Àmín. Àràbẹ̀ yẹn wá sí ámì. Àmín. Ẹ̀rọ wá sí ámì. Àmín. Ẹ̀yà tó sí ámì lẹ́ẹ̀kan sí. Àmín. Anígbàgbọ́ sí pé káka àwọn àsìkáwà ní ẹja sí mẹ́ta. Tọ́. Kọ́nà bí ọba tó wà ní ọwọ́ mẹ́ta ní sèdí náà lọ́nà náà ti gbọ́. Kásọ̀ yìí sí ìfọwọ́. Àwọn tá a fẹ́ bí ìyẹn ẹlẹ́sẹ̀ tó wá. Masha Allah. Astaghfirullah. Astaghfirullah. Allah. Astaghfirullah. Allah. Astaghfirullah. اللهم صل على محمد وسلم. اللهم صل على محمد وسلم. اللهم صل على محمد وسلم. اللهم صل على اللهم اغفر لهم وارحمهم. اللهم اغفر لهم وارحمهم. اللهم اغفر لهم وارحمهم. اللهم اغفر لهم وارحمهم. روح وريحان وجنة النعيم. وروح وريحان وجنة النعيم. وروح وريحان وجنة النعيم. وروح وريحان وجنة كلمة المشرف يجازم وكلا إنما له لا إله إلا الله. 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 لا إله إلا الله محمد رسول الله. Gbogbo tí a kà yí ọlọ́pàá mi jíṣẹ́ fún àwọn tó ti lọ. آمين. Àwọn tó lọ wá sẹ́kù bàbá olóyè, bàbá wa oníbàpà òfìbàpà, bàbá wa tí ọlọ́run ní kí ẹ mú àyíká lọ ọlọ́pàá bàbá ń ṣe yí. آمين. Bàbá wa Dr. Senator Abdul Fattah Buhari, ọlọ́run tó ti bẹ pẹ̀lú wọn ọlọ́pàá padà lẹ́yìn wọn. Àmín. Ọba tí kí wọ́n gbàmọ́ rẹ̀ wọ́n lẹ̀. Àmín. Bàbá wa ìmáàmù láàyè yìí,
ọlọ́run fún sábà dúró tì yí o inú ní nàmá jẹ́ ọba jẹ́ o láti bisimilayi kúrò wàlá káwásí nàkàtìjà mú di ìnáàfì gbogbo àyè náà ọlọ́run jẹ́ ọba jẹ́ ìjẹ́ apáni bàbá wí bisimilayi rahmanir rahim قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله احد الرحمن الرحيم لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فان تولوا فقل حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم الرحيم الى بقريش الى فيه مهلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وامنهم سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. àti bàbá wa Fakhrul Ulama ọlọ́mọdé àpapàdà sí aburú wàláì wọ́n ta ní ọ̀fà àmàdò púpọ̀ Fakhrul Ulama lè yí lóòótọ́ ọlọ́run ní dáhìí láwọn bàbá. láì ní lónìí àpẹẹrẹ máa ń lọ sọ́dọ̀ bàbá wa Sama'at Dr. Abdullatif Muhammad Sisi láti ìlú àlùbáríkà nínú Ìlọrin akọ́mọ̀ná àdúrà tí bàbá ó ṣe tí ń bí àkọlé lẹ́yìn rẹ̀ á lọ sí ní wá sí àbúwá padà sí ní àdúrà bàbá wa akọ́mọ̀ná àdúrà yìí ó ní pé gbogbo àwọn táìkì ọmọ ọba pọ̀ lọ́kùnrin lóbìnrin lónílé lálejò bẹ̀rẹ̀ látòrí bàbá wa Oníbàkan àwọn tọ́lọ̀ ń ṣe lórí fún wa ni ó fi lórí àwọn tọ́lọ̀ ń dá lóṣù láàrin wa tó ṣàánú fún wa lára wọn bàbá wa Dr. Abdulfatai Ọmọdáyọ̀ Buhari ọmọ Abímọ́tà látòrí ogun wọn báwọn ọlọ́dà kòkò wọ́n dà wá láàmú olùwọ́ wọ́n dà wá lójú lára wọn wọ́n má dà wá lẹ́yìn lára wọn ó sì má dà wá lára wọn ẹ̀dá pẹ̀lú ṣàdúrà náà èyí tẹ́kùn fi fún un ó ní pé gbogbo yòówù tó bá tó dé ẹjọ́ tí ń bẹ níwájú apáta l'Ógbómọ̀ṣọ́ èyí tí ọkàn ọba olùwọ́ bá wọn ṣe gbogbo àwọn Ògbómọ̀ṣọ́ wọn máa broad ó máa dà broad ni wọ́n mú gbogbo ìta ẹsẹ̀ yìí wọ́n mú ojúlù Focus TV pípé tí wọ́n á pọ̀ gbá mẹ́sẹ́gì ti pọ̀ tí wọ́n wo owó tá à ń ṣe yìí afọlọ́lọ́ọ̀bẹ lọ́wọ́ gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ pátá láàyè yòówù tí kálukú bá wà ó máa dà broad ọlọ́mọdé àwọn àdàmú ọlọ́mọdé ayé. àti fún àyàrá àmàlù bá sí tó rọ́ọ̀sìkì rọ̀bù fún àyàṣà òkúrò wáyé wó máàlìkì. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين àmín. àti ìkàlẹ̀ gbogbo àwọn àfà àti gbogbo ìkàlẹ̀ àwọn àfà pápá ìgbìmọ̀ bàbá wa ìmọ̀mù wa chifu mọ̀mù wa Ògbómọ̀ṣọ́ àdàpè ní ìdíkẹ̀bẹ̀ tí kájọ́ máa lọ pé ìmọ̀mù sọ̀hún àmọ́pè ní àwọn bàbá wa chifu mọ̀mù wa Ògbómọ̀ṣọ́ àwọn bá chief mọ̀mù wa Ògbómọ̀ṣọ́ ọdún láti ṣẹ́yìn tàbí tọwọ́tọwọ́ àtàkọ́lé tàbí pè wọ́n العالم والعلامة الفهام الراجع السيدي حبيب الله سيبارتونا دادا جماعة àfihàn àfihàn dápọ̀ wọn làbí ní gbogbo èèyàn àyíkọ̀ àti ẹ̀sẹ̀ ní gbogbo àwọn àyíma tí wọ́n wà lórí ìjòkó táwa ò sì lè dápọ̀ yín àbọ́lọ́mọ ìlú bá lọ. káwá fi ìkàlẹ̀ bàbá wa tó yẹ kí wọ́n jẹ́ àkókò bàbá wa tí wọ́n jẹ́ bàbá wa Oníbàpọ̀n àfi wọ́n ti gbogbo àwọn tó jẹ́ àwọn ọlọ́pàá tí wọ́n ń bẹ níkàlẹ̀ lọ́balọ́ba
tí wọ́n wà ní ìjòkó yìí àfi tí bàbá wa Ipa bàbá Amógúndé àfi wọ́n kí gbogbo àwọn lọ́balọ́ba tí wọ́n wà nínú ìjòkó yìí. Àgbà bàbá Gandhi ọba gbogbo wa ló gbọ́mọ̀ sọ Afọlábí Ọláwì kábíyèsí o ọlọ́run jẹ́ kó yẹ lọ́pẹ́ àsìkò yìí náà ní gbogbo ẹ̀ tó ọlọ́run mọ́jọ́ ó bàjẹ́. Bàbá wa àgbà. Tó já sí pé ní tí ẹ bá wò wọ́n. Ìyá máa rò pé ọ̀dọ́ ni wọ́n. Ìbẹ̀rù àgbà lọ́rọ̀ ń gbélé wọn lórí. Àwọn náà wọ́n darí ìjòkó látàárọ̀. Al-Mufti Diyan. Adamallahu khayran. Àwọn bàbá Mufti gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Ilẹ̀ Yorùbá. Gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́. Adamallahu khayran. Mo fi wá ní mo fi kí gbogbo àbá. Àbí kí gbogbo àwọn àbá láwọn ní ẹ̀rántí èmi. Àbí àwọn Al-Mufti ọbí kí. Lẹ́yìn tó jẹ́ Mufti. Ó ti di àgbàfà. Sini kayfa yufuta wal maliki fil Madina. Bàbá ti rí wọn. Àfà àkọ́kọ́ sọ̀rọ̀ wọn. Àfà kankan ìkọ́kọ̀ tó wá gbúdọ̀ ọdún lẹ́yìn wọn mọ́. Ìrọ̀wọ́lá fẹ́ ẹ̀rọ lé àwọn àgbàlagbà. Ẹ̀rọ lé àwọn ẹni àná. Òbàjẹ́ lórí àwọn àgbàlagbà. Òbàjẹ́ lánàá. Ọlọ́run yóò bàjẹ́ lónìí, kò sí ní bàjẹ́ lọ́la. Ẹ̀yà sàmì. Abani ama kí àwọn èèyàn ọjọ́ ń lọ ní ọlọ́kọ̀ bá kí wọn atúnlùsí àtúgbogbo ẹbí sí ní àmín. Àwọn ìmáàmù Masjidil Al-Haram. Àwọn bá wa Dr. Aláwìyé Adúlọ́ Aláwìyé wọ́n tó wájá aláwàyé àdókòrò wa rọ́gbàgbé. Bẹ́ẹ̀ ni wọ́n kí àwọn ìmáàmù wa ní àyè yìí náà, Imam al-Jami As-Sayyid al-Fadil Alhaji Salman Saifa Adamu Ayata wọ́n ní kí n ṣe náà ni wọ́n ní kí n ṣàdúrà kí n náà mo kí gbogbo ìgbò fún wa báyìí kí gbogbo yín àdúrà tí wọ́n ní kí n ṣe gbogbo ọmọ ilé bàbá lọ́kùnrin àti lóbìnrin àtàwọn tí wọ́n ti lọ lẹ́yìn ọlọ́run àdúrà yọ lọ́wọ́ tàbí ọba àwọn ọba wọn. Ìjókòó àdúrà tá a jókòó yìí ti di àmàbò làwọn tàbí ti rí. Bàbá amófin sọ fún mi lẹ́ẹ̀kan pé ìjókòó àdúrà yìí wípé àfẹ́ ríbi kan tí wọ́n ti fún ìjókòó ẹ̀ nílùú tá a wà yìí l'Ógbómọ̀ṣọ́. Wọ́n lè fi tí wọ́n sọ pé Ògbómọ̀ṣọ́ nìkan kọ́ láìjọ́ tó wá náà ti dé lọrin náà ó tó mélòó bí àwọn bí wá sí níbi kan tí wọ́n ti ń ṣèrò eléyìí. Bẹ́ẹ̀ sì ni tí wọ́n ń ṣe yìí tọ́ dáa ni ṣùgbọ́n gbogbo èèyàn kò sábà kan tó wá tó pé tó lè fẹ́ kó pé ṣe sí kó máa kó òun náà kó náà máa ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí wọ́n ti ń ṣe yìí ságbára wá gbà. Bọ̀bá ni wọ́n náà lè kó yẹn jọ sí yẹn sùn ìyẹn sì láti kó jọ. Tí wọ́n ti dọ̀ lóhùn náà bọ́bá bẹ́ẹ̀ mọ́kó tí wọ́n wọ́ pèrò. Ẹ̀dá kan níbo ní mẹ́rọ́kùn mẹ́rọ́ tí ò kó jọ síbí. Èyí ò ní túmọ̀ pé àníyàn àwọn tànẹ́ni Ọlọ́run tí ò jẹ́ ká náà bàjẹ́ tọ́lọ̀ wọn ní kẹ́yìn tò nínú àti wá tẹ̀lé táwọn àtàná náà ń ṣe àìní sílé ọlọ́wọ́ ìsàlẹ̀ òfin ọlọ́wọ́ sàmìlẹ́lá jẹmọ́ gbogbo tí máa mú ní dánilákẹ́ títí pé èmi ṣe ṣẹlẹ̀ máa ọlọ́wọ́ jọ ṣẹlẹ̀ sínú fámìlì ní ọlọ́wọ́ ebi ayéde ọlọ́wọ́ fi sáàrin ní ẹ̀bá sàmìlẹ́lá ebi ayéde ọlọ́wọ́ fi sáàrin ní ọlọ́dẹ́mọ̀ Muhammad wájú ọlọ́wọ́ ọjọ́ ìbàpọ̀ lápapọ̀ àwọn tí ń bẹ lé àwọn tí ń bẹ lóko àwọn tí ń bẹ lájò
ọlọ́mọ àti ẹ̀ máa tẹ dáadáa máa ṣe tiẹ̀ kí n máa ṣe tèmi ọlọ́mọ fi sáré yìí torí àdúrà tó yẹ kí yẹn máa ṣe dáadáa ní àdúrà Muhammad ẹ̀ yóò pa dábì dáadáa ọ̀dẹ̀ yóò pa dábì dáadáa lọ́rin àdábì jẹ́ àwọn àgbẹ̀ ikú pàdé ọlọ́run máa ń gbà lóòótọ́ ṣùgbọ́n àwọn àdúrà kan bẹ ọlọ́run ọlọ́run ọ̀mọ̀ nígbà ó yìí sí bá nípa Muhammad bẹ́ẹ̀ níbo láti mọ̀ bẹ́ẹ̀ wọ́n ní jọ́ kànípa Muhammad jókòólẹ̀ ẹ̀ yóò pa dábì dáadáa wọ́n ní ẹgbẹ́ bá ní jẹ́sí pé funfun kan àlejò máa gbọ́hùn rẹ̀ wọ́n ní kẹ́tẹ́kẹ́tẹ́ kan wá bá nípa Muhammad ìgbàtí kẹ́kẹ́kẹ́ ìwádé fàásíńdà ilé àwùsọ sọ́sọ́lá ọba súnmọ́ ànábì lọ́ba gbẹ́nu sí létí lọ́ba bá a sọ̀rọ̀ ànábì wà ní tààtà sájàrà ànábì ní máa lu abẹ́ ní bẹ́ẹ̀ ọwọ́ abọ́ sí abẹ́ ní. ànábì wà ní àtàrí kùsọ́ ìwọ áfíń jábà ànábì ní ẹ̀yìn sábẹ́ ìjẹ́ ẹni tó ní ràkúnmí àwọn akẹ́kẹ́ bá ní òun mọ̀ rọ́júlù mi ní ansọ́ọ̀rì ìgbé ọ̀kan lọ àwọn alánàṣe wa ní Mádínà bíi lùmọ́ lónìí Ànábì bá ní wọ́n lè tẹ́sí wa ọba dé ìgbà tó dé Ànábì ní ọba rí lọ́sí pẹ́tẹ̀ rẹ̀ ọba wọlé àbí àkúnmẹ̀ rẹ̀ Ànábì ní ní mọ́sá kò sí Ànábì ní ẹ̀kúnmẹ̀ rẹ̀ wá fẹ́ jọ́sùn mọ́ lóun fara ní Ànábì ní kí ló tó ń fara ní Ànábì sallallahu alaihi wasallam ó ní kí ló wá fáyé wá sí ibi kájẹ̀ ìdílé náà ló wá sí Ànábì bá ní ẹ̀mí Ànábì ní ta fún mi ọwọ́ Ànábì wa san owó ẹjọ́ náà ó ta ló lọ́fẹ́ wọ́n rà fún mi wá padà wá Ànábì kọ́ wá lọ́wọ́ gbé sáré bá Muhammad létí ìdíkùnkọ́ni pé àdúgbò àdúrà kan lọ́wọ́ máa gbà wọn àdúrà kan bẹ tọ́lọ́ ìgbà gbogbo wọ́n sì máa ń gbà pàdúrà náà gbà àdúrà náà ó ní bíyàn ti ṣe ọlọ́run kẹfà àdúgbò ìbá tó wọ́n sí fún wa. wọ́n rà fún mi bá ọba súnmọ́ Ànábì ìwọ́n sàdúrà Ànábì ní amínà ó sì kí ní àwọn ọkọ̀ Ànábì ní amínà ó sì pàtó wà nílẹ̀ kẹta wọ́n ní fàbá kárọ̀ Ànábì bá dákẹ́ Ànábì bá sọkún sallallahu alaihi wasallam Ànábì wá sọkún nígbàtà ìwà sọkún wọ́n bẹ̀rẹ̀ láti ìmásà yìí kí káyà ọ̀sọ̀lọ̀ tàbí ó tó ń sọkún Ànábì ní bẹ̀rẹ̀ àdúrà tó ṣe fún mi mọ̀ pé kò ní gbà ọwọ́ ewu ní òní kò ní gbà ó ní ẹ̀kíní tó ṣe fún mi pé ní wọ́dà Ànábì ó ní ha ó sì yọ pípọ̀ olóko wà lábáyé Ànábì ọlọ́run ò ní fomi pàjọ rẹ̀ mo ní ha lẹ́yìnà ẹja sáré kàmá ọlọ́run fàyín rẹ̀ ó ní Ànábì ó ìsí báyìí fún mi ọlọ́run ò ní fi lápá ìjọ rẹ̀ ilé bàbá mi tí ó gbogbo tí ń jẹ́ iná ní ẹgbẹ́ parọ́kùn rẹ̀ lẹ́tí sọ́dá ìgbà sípò ọlọ́run ní fi sàdáwò fún mi Ànábì nígbà tó wá jọ ní àdájọ́ ní Ànábì ọlọ́run ò ní ṣe ìjọ rẹ̀ kò ní ṣe wọn lọ́ta ara wọn Ànábì ní bá bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ọwọ́ ní ṣe àgbà tó ṣe wọ́n yẹ wọ́n sáàmì ní Ànábì ní ọlọ́run tó sọ lọ́rùn wá ní pé yà á nílẹ̀ bá gbogbo ń lè bá dàn àbúrú wa ọlọ́run ní èyí ọlọ́run bá mo ṣe yín bẹ́ẹ̀ ṣe rí bẹ́ẹ̀ tí wà síra yóò tẹ wọ́n bí ní papọ̀ tí wọ́n sọ yín dọ̀kan ẹni ẹ̀ lè sọ̀kan o ẹ̀ lè papọ̀ lórí ọ̀rọ̀ kan o bọ́rọ̀ bá dé ń gbà ní ọmọ rẹ̀ ti pé ní ti gbogbo yọ́ lọ nìkan gbogbo yọ́ lọ ọlọ́ni ìdílọ́ mo sí bẹ́ẹ̀ fún yín o ṣe bẹ́ẹ̀ yìí náà wò ní nígbà táwa kọjú sẹ́yìn ní sábà ń wòye sí ẹ̀yìn kọjú sáwà ṣe bẹ́ẹ̀ yìí kọjú sí gábàásì mo làwọn kọjú sí ọlọ́ni kò ti dẹ́yìn ìyẹn nù ni o ọlọ́run wa ni àmọ́ òkú àtẹwà ẹwà sí rẹ̀ pé ní atẹ́sí bí o ọlọ́ni sùúrù lẹ́sí o ẹ̀dá kọ́kọ́ gbogbo ẹ̀yọ́ ọmọdé pa atọkùnrin atọkùnrin ẹ̀dá kọ́kọ́ gbogbo ẹ̀yọ́ ọdọ́ yín o ẹ̀sìn ọlọ́run ní balẹ̀ jẹ́ o ọlọ́run ní balẹ̀ jẹ́ ọlọ́run ní bẹ̀bí jẹ́ ọlọ́run ní bẹ̀bí jẹ́ ẹ̀já ṣe sùúrù ẹ̀já ṣe sùúrù bàbá oníbàpọ̀n bàbá oníbàpọ̀n ọlọ́run fi sàṣájú gbogbo ọlọ́run ní sàṣájú gbogbo wa ọlọ́run ní balẹ̀ jẹ́ èyí tẹ́ tún ṣe yín náà èyí tẹ́ tún ṣe ọlọ́run ní jẹ́ sí láti mọ̀ ọlọ́run ní sí láti mọ̀ bàbá wa sẹ́nitọ̀ àwọn dọ́kítọ̀ wa Fatai dọ́kítọ̀ Fatai Bukhari ọlọ́run tó ṣe wọ́n lóṣù pa fún wa ọlọ́run tó ṣe wọ́n lóṣù pa fún wa ọlọ́run ní jẹ́ wọ́n wọ́n kù níta fẹ́ kí wọ́n tó dé níta fẹ́ kí wọ́n dé sí dáadáa ọlọ́run tó yẹ kọ́dé wẹ́ kọ́ lọ́wọ́ wa ẹja ṣe sùúrù láyé ẹja ṣe sùúrù láyé ọ̀rọ̀ bíkà ọ̀bẹ̀ àti àmàlà ṣèwọ́n wasalaamu ala al-mursalin alhamdulilayi rabbil alamin. bí àwọn bàbá dókítà àpẹẹrẹ tí màmá ṣíṣù ọlọ́run ní jẹ́ máa padà ṣáàbù ẹ ṣeun gan ọlọ́run bá dúpẹ́ fún yín wàláyà àkókò ní ọgbà àwọn náà bá dúpẹ́ ń tẹ́ ẹ ṣe yìí
a sì ti fa hàn náà dúpẹ́ jazakumullahu khairan jazaa tọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ à ń lọ sọ́dọ̀ bàbá wa Dr. Tajudeen Aláwáyé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ wọn bá ti ṣàdúrà fún wa láàrin ìṣẹ́jú àwọn náà wọ́n kú làdúrà nínú wọn ọmọ ṣàdúrà bíi tẹ́lẹ̀ àdúrà wọn náà lọ́gbàdé bíi tí ọgbàdé bàbá ti ṣàdúrà tí wọ́n tán à ń lọ sọ́dọ̀ bàbá wọn Muqaddamul Wa'izin láti gbọ́ wá sí ìjókòó ọ̀gbọ́dọ̀ wà báyìí kápẹ́jọ tó báyìí kọ́nà ó kó wa jọ tó báyìí ká má ní láàbì ṣe ra wa láǹfààní ọlọ́run wọlé ẹ̀dẹ́gbẹ̀ ọlọ́run má ṣe eléyìí láṣẹ mọ́ fún wa má sì ṣe é ní àsọmọfẹ́ yìí má kàn wá ṣe lágbọ̀mọ fún gbogbo wa náà ọlá àwọn ẹni fẹ́lẹ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والسلام على عباده الذين اصطفى adúpẹ́ ní ọlọ́run wa subhanahu wa ta'ala ọba tó ní kí a ṣe àdúrà ọdún tó kọjá ọlọ́run wa kàwá jẹ nínú àwọn tí ó tún ṣàdúrà yìí lánàá ọkùnrin kálukú ń bẹ̀bẹ̀ láti bí ó ṣẹlẹ̀ ìjọba náà wà ní tí ó lè bẹ̀rẹ̀ Ramadan ọlọ́run wa kàdà ní ká bẹ̀rẹ̀ Ramadan pẹ̀lú bismillah ọ̀dà kò jẹ́ àparí rẹ̀ pẹ̀lú alhamdulillah àjàmá ọ̀nà bínú pé ọmọ bíró yìí dájú náà wọ́n dàgbà ọmọ tẹ̀mílẹ̀ tí wọ́n lẹ̀ wọ́n ní onígbèrè agbègbè nígbà tó wọ́n ní tí wọ́n gbà tí ẹ bá ṣe pé mo bá sọ̀rọ̀ kò tó máa bọ́yá àfáàní ní ẹ̀kọ́ tí ẹ máa kankan àmọ́jọ́ lọ wá ní kílọ̀ ọjọ́ ẹ̀ náà wà lórúkọ ara rẹ̀ bàbá wa tó ní ṣe gẹ́gẹ́ bí àdúrà tẹ́mi máa jẹ fún yín ọmọ dákúndé mi yóò gùn ẹ̀mí yìí ò ní gùn lórí òsì ò ní gùn lórí ìyà ò ní gùn lórí ìbànújẹ́ gẹ́gẹ́ bí àfáwà kan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tí níbi tẹ́lẹ̀ ọ ní sí o ọlọ́mọ ti kà yín kó lẹ̀ ọlọ́mọ kà yín kó lẹ̀ wọ́n ròyìn wá sí tẹ́ ṣe lérẹ̀ sáájú òní tí gbogbo àwọn èèyàn ń sunkún lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ọlọ́mọ dákun ìgbà tẹ́ ìdàgbà fà ọlọ́dàgbọ́n kò Ògbómọ̀ṣọ́ ṣẹ́ lójú yín lẹ́yìn náà lè jábọ̀ rẹ̀ fáwọn tó ń gbà yín náà lẹ́fọn láìláì lọ bàbá wa mú ti dìyà kíyìn o ẹ̀kú farada ẹ̀kú sùúrù ọlọ́mọ àti tó gbogbo ẹ̀dá bàbá wa dọ̀ tó láti ìlú Ìlọrin kì í dáadáa ó dàbí ìgbà àpàtìlẹ̀ níjà bẹ́ẹ̀ mẹ́ta rẹ̀ àti máa fẹ́ bẹ́ẹ̀ kan àwọn abáyé kan ṣe dáa kí gbogbo ẹ̀yìn àpá àpapátá wọ́n dákun abẹ́ ọlọ́run abẹ́rẹ́ àwẹ̀ pẹ̀lú bísímílà já parí rẹ̀ pẹ̀lú alhamdulillah wàlá ìlàjà aláàjì wa Abdul Fattah Mọ́káyọ̀ Buhari ọlọ́run kú ṣe bẹ́ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ àbí ẹnu ti jìyà ó ṣe mẹkáníkì ó ṣe gbogbo ẹ̀sùn mọ́ gbogbo tọ́lọ́run àmọ́ gbàgbọ́ náà sọ pé yóò di ibi tí ó di ìpadà délẹ̀ tí gbogbo ayé wọn wá rí fún fún ìjọba dákun wọn padà ní bàtà ìmọ̀ wa lọ́wọ́ ọ̀pọ̀ dákun abẹ́ ọ padà ní bàtà ìmọ̀ wa lọ́wọ́ ipò náà tó ń kó tó fún bí adájọ́ náà dákun padà wá ṣe ipò náà bá wá ní dákun abẹ́ ọlọ́run wọ́n jẹ́ ẹ̀yẹ gbogbo ìjọba ní bàbá wọn ní bàbá tí ó ṣàkóso ní mo kì í púpọ̀ jù mo sì ṣàdúrà fún yín mo ṣàdúrà fún yín lórí mọ́pà ìlànà mo sì gbà pé bọ́lá wọn bó ṣe ṣe nìyẹn. Ní alájú wa Salman aláìdájú gbẹ́bọ wọn mú wọn sì dè mọ́lẹ̀ kọ́dà wọn ya fọ́tò rẹ̀ Salman gbẹ́bọ ìjẹbọ lórí ìta ìmọ̀mù méjì wọn jọ ń jẹbọ lẹ́ẹ̀kan náà àwa ìmọ̀mù méjì ti jọ ń jẹbọ lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ ní nǹkan èyí wọ́n sọ fọ́nà ọba kó sàánú wa ní kó sàánú àwọn mùsùlùmí bẹ́ẹ̀ náà lẹ́yìn náà ìyá bá wọn súnmọ́ ìgbà lẹ́yìn náà الله ولا قوة وشهد أن لا إله إلا الله ولا حول ولا قوة إلا بالله العظيم آمين. Ọlọ́run ṣe àwọn èèyàn kan ní alápàtà fún ọ̀rọ̀ wọ́n fa gbogbo rẹ̀ yọ láàrin ìṣẹ́jú kan lóńdó. Bàbá Imam Tajudeen láfúkọ̀ fúkà wà ní abákàmà yẹ fúkà kúlù ní kéní yẹ sí ìwọ̀ yẹ sí kútù àmàdé ẹ̀yà Tajudeen fàyẹ sí ìwọ̀ ìdáyẹ mọ̀ kí a máa iná àkínà kan. A lọ sọ́dọ̀ bàbá Muqaddamul Wa'izin fún gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ bá ṣe ṣé wù ní mọ́ bá wà lójú oorun tẹ́lẹ̀ ìyẹ̀dúkọ̀ tají المؤمن يكبت ولا يحسد النبي لو
mọ̀mí ní kọ́ lọ́mọ ẹni owó dáadáa láàrin ara wọn kí ta lọ kọ́ lọ sí ọlọ́mọ ọmọ bẹ́ẹ̀ sì máa gbé dáwà nìyí ẹ̀fẹ̀ pé mi náà torí wọn láti dáwà ní púpọ̀ ọlọ́mọ sàlẹ̀kùn dáadáa a lọ sọ́dọ̀ bàbá ọ̀kọ́tàwọ̀ ìwà ìsí fẹ́lẹ́ tó fọ́tọ̀ ìdọ̀sùkúra. وقدموا واعظين بلا جدال إمام المسلمين أبو الكمال عبد المؤمن المحبوب شيخي عليك سلام ربي ذي الجلال وفيك فأنت لنا إمام تقود الناس بالحسن الخصال فدارك في وراء كل يراه واسمك شاع دوما للمعالي صلى الله عليه وسلم وقدم وايضين عليك تاجه كابين يجوبيلك صلى الله عليه وسلم أوينيك تنبيه اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم adáwọ̀pẹ́ lọ́pọ̀ fún ọlọ́run ìkẹ́ ọlọ́run wọ́n láàrẹ̀ orí àjẹjẹ tẹ́ èyí tí ó sàgbà kálùkútà wá kí láyé àti níwájú ọlọ́run èèyàn nígbọ̀ títí wọ́n sàdọ́ àlùbáríkà fún ọwá lóhun nídìí ẹ̀ èèyàn sì ní jọ́jọ̀ pán títí owó ló ní ní ìmọ̀ ló ní ipò ló ní ní iyì kan ní àpọ́nlé kan ní kí ẹ máa bá sàrọ̀dà kọ́ lọ́wọ́ yóò àlùbáríkà rẹ̀ kọ́ wá dákẹ́ ń gbọ́ jásí pé tí ó sàgbà kó wá ọba tó ní nìkan ló jùlọ ọ̀nà àlùbáríkà ọlọ́run àbẹ̀ ọ́ ìjókòó ẹ̀mẹ́sàgbà ní àlùbáríkà sí mo kí ìjókòó àwọn àgbàlagbà gbogbo wa náà lára pé ọjọ́ ti lọ àmàlábẹ́ bí ọlọ́run ṣe wulẹ̀ kọ́ lọ tó gbogbo ẹni tí ó sọ̀rọ̀ láì ní ọba mufti ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti túnlẹ̀ ṣe kalẹ̀ fún gbogbo wa ẹ̀bẹ̀ kan ṣoṣo tí a ń bẹ lọ́wọ́ fún tá ń bẹ tọ́pọ̀ tó jẹ́ ọ̀kan òní tí mo fẹ́ lò ní lọ ó ní pé ọlọ́run má dájú ẹ̀mí kíkúrú lé àwọn mufti lórí. àbáṣe ẹni kẹjọ sàn wà kọsà lórí bàbá mufti adáwò kọlọ́dọ̀ ọlọ́run omi máa ṣẹ̀bí omi máa rọ̀ bí òjò kò sì ní sẹ̀ kò ní rọ̀ sílẹ̀ lómi àmágbàrá bí ó sẹ̀ sí tọrọ̀ sí ó kọjá lójú ilé ẹ̀ ẹni àgbàrá rí sì fojú ilé ẹ̀ kọjá òórùn rẹ̀ ọwọ́ lórí kama bẹ́ẹ̀ làgbàrá bó bá kọjá wájú ilé ẹni ó sì ṣe kọ́ mọ́ ó ṣe nínú ẹ̀ tọ́ba tẹ̀sẹ̀ kó bẹ́ẹ̀ ẹsẹ̀ ọ̀nà tọ́ba dá wọlé aburú ìwọ̀nù léwu ní náà tí bá ti kí bàbá mufti gbogbo àgbàlagbà tí wọ́n ń jẹ́ bàbá fún bàbá mufti gbogbo ẹ̀yà àfáà wa tọ́lọ̀ ní kẹ́ fi àánú ọlọ́run tí wọ́n síwájú ọ̀dà mi lójú pé gbà mí pé gbogbo yẹn náà kò ti kí wọn. a ṣe bisimilahi kan iná àtọ́ iná kan bàbá mufti náà ní wọ́n wí kó mú nǹkan lọ́wọ́ ọlọ́ọ̀mẹ́ni tó fún sọ̀ọ̀mẹ́ni tí ń fún ọ ọ̀fọ̀ nírú yín fún wa lásìkò yìí àti láíláí ọlọ́run dákun kọ́ máa ṣèyí lọ́fọ̀ tí ó ṣẹ̀ wá ọlọ́run máa ṣèyí lọ́fọ̀ tí ó ṣẹ̀ wá ọlọ́run máa ṣèyí lọ́fọ̀ tí ó ṣẹ̀ wá bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar tí wàá mú tí mo fi kí gbogbo àwọn àgbàlagbà èyí tí ọlọ́run darí iwájú sáyé yìí kìí ṣe ìdílé bàbá nìkan ní àwọn àṣàdúrà fún ohun kálukú wa túbọ̀ tọrọ ìdí rẹ̀ tẹ̀síwájú ọlọ́run
ibi táwọn afáàbá wa kọ̀ sí orí ọlọ́run kò háyà ń bẹ̀ fún àwọn tí ń jẹ́ àfáà yẹn. Ìkẹ́ ọlọ́run pọ̀ púpọ̀ fáwọn tí ẹ sáfà tí wọ́n fojú rí wo àwọn àfáà. Iná ìlà fi máa sọ pé gbogbo ẹ̀yin tí ẹ máa wo àfáà bíi pé ta ni wọ́n ọba tó ni wọ́n bá fi tí ń jẹ́ wọn lára wọn hàn yín ẹ̀yìn ló máa sọ ètò ìjáde wọ́wọ́. Ó ń kálukú bí bàbá ṣe wèlé ọba jẹ́ tó májẹ̀nù rẹ̀ ọba jẹ́ sí fi ọ̀rọ̀ àwọn àfáà. Bákòókò ṣe wèlé ọ̀dà tó májèrí rẹ̀ ọ̀dà lọ bí kò máa sọ̀rọ̀ ọ̀rọ̀ sáwọn àfáà. Bí ayé bá ṣe wèlé orújú tó ìrújú òsí lábẹ́ ìjẹni Ọlọ́run ntí ń wọ nínú ayé pọ̀tọ́ ọmọ ibi tó ti dún àwọn tọ́lọ̀ ọ̀ràn sí ọtí ọgbà ọlẹ́bẹ̀ tó kọ́ pàtó sí i ọ̀padà wá jíjú ilé kankan tí ò nílùú ọjà tó ní rẹ̀ nígbà ọlẹ́. lóhùn lè ulama'i lamasmu'matun. olùkọ́ mú kìrọ́ mú. kọ́mú kìrọ́ mú. àwọn fà. Ọ̀rọ̀ yìí kọjá kí ìwé ẹsẹ̀ máa wá nága pé ijó olóṣù tí yóò lè. Akérèmí mi máa ṣàrí àbẹ̀rọ̀rí. Pẹ̀lú ìjọba ìnáwó àgbà tí wọ́n dìde. Akérèmí mi máa ṣàrí àbẹ̀rọ̀rí. Omi lórí bá mi àgbà látúnlé ṣe àti gbogbo àwọn àgbàlagbà lápapọ̀. Òmùgá sọ̀rọ̀ pìlẹ̀ àlàmí ìnáwó àìsíbìlì. Wí àwọn tó ní wọ́n ti ń gbọ́ bó ṣe kó rí. Wàhùn lè hùdá tó limani àjẹlẹ̀ àkàyàrí. Kò sí ti ń jẹ́ àlùkùránì tọkọjá àwọn àfa. Àní ìbìnrin náà yẹ. Ké Kùránì ni àlùkùránì ọ̀dọ́ yàtọ̀ sí wíwí kùtù ńgá gbóra lórí àtẹ̀tẹ̀ òsì ní ìwúlò kan. Àní ìbìnrin náà yẹ nàbí ìwà sọ̀bìnrin. Àpẹẹrẹ àti ìyàrá bí lọ́sẹ̀kù sáyé ara ẹ̀yà àbá láti máa. نهج الكتاب الحق والآثار. نعم. نشر الشريعة أحمد بين الوراء في السهل والوديان والأبصار. gbogbo èyí tí mo wí yìí abẹ́kẹ̀máàlì mo fi kí gbogbo àwọn àgbàlagbà ń jòkó ọlọ́run àbẹ̀yọ àwọn tá ń jọ máa yín ojú àánú ọlọ́run tá ń bá pàdé lára yín ọlọ́run májẹ̀bí inú rẹ̀ ọkàn pẹ̀ fún wa. mo wá darí dídí sọ̀rọ̀ àbá oní bàbá ọlọ́run tẹ́tẹ́ ní ìrọ̀kùn. mo kí gbogbo àwọn àgbàlagbà ń kalẹ̀ bí ojú ní sẹ́ ń kà mí tó mo kí bàbá Dr. Muhammad Tajuddin aláwáyé ọlọ́run jẹ́ kẹ́ pẹ́ fún wa. tí wọ́n ní mo fi kí bàbá wa Imam Salman ọ̀rọ̀ yìí èmi ọ̀tí ẹ̀fẹ́ sọ tẹ́lẹ̀ àmọ́ pé ẹni ọlọ́rọ̀ tí wàá sọ ẹjẹ́ mi náà sọ ẹ̀yìn wọ́n ní. السفن لا تغرق بسبب الماء الموجود حولها. àwa Imam Salman asufunu. لا تغرق. ọkọ̀ ojú omi ńláńlá omi ìtò mọ́sálásí omi ìtò gbogbo àdúgbò yìí omi ìfẹ́ tó láti ìlú kan bó ṣe wá tóbi tóun àti bí gbogbo tí máa gbé ọkọ̀ ojú omi ṣe ń wo tóun ọkọ̀ ojú omi yìí sábà dànù nítorí pípọ̀ omi tó yí ká. ولكنها تغرق عندما يصل الماء إلى داخلها. omi ọmọ lọ lọ́tún lórí òkun omi ọwà lọ́sì ìgbé ọmọ lọ lọ́tún yóò máa lọ lọ́sì tó bá fi ọkọ̀ sọ́tún tó fi sósì yóò tún máa kọjá lọ náà. فلا تدع. ìka ẹyọkan ní mọ́kọ̀ ojú omi tẹ̀lé kí ni gánà bómi tí ń bá gbé bó ṣe pọ̀ tó kò lè tẹ̀lé àmọ́ tómi kékeré kan bá ti rí nìkan penetrate tó wọnú ọkọ̀ ojú omi wẹ́rẹ́ 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 yóò sọ ní jọ́ wọnú. فلا تدع ما يحدث حولك يصل إلى داخلك. bàbá Imam Salman
ẹ má jẹ́ kí n táwọn tí ọ̀ọ́mọ tí wọ́n ń fàyè wọn ṣe ń sọ lẹ́gbẹ̀ẹ́ yín o ẹ má jẹ́ ọ pẹnẹtíríìtì wọnú ọkàn yín kọ́ mọ̀ bàtà yín padà síbi tẹ̀. wà yóò sì kìlọ̀ kọ́lé bákà. kọ́ mọ̀ wá gbé tó wúwo sí yín lẹ́mìí wípé sẹ́mi náà lọ sọ̀rọ̀ eléyìí sí èèyàn kọ́ orú rẹ ẹni tí ń sọ̀kò ránṣẹ́ sí ni ká tó mọ irú èsì náà. wà yóò yí kúnná sọ́kà. níbi ọ̀rọ̀ bàbá mufti ni wọ́n ní bẹ́ẹ̀ bá ń gbára ta fún mufti àdúrà mélòó la ti yìn àwọn tí mélòó la ti kí àwọn tí yìn wá kákó wá sọ pé àwọn aráyè fáwọn tí kú wa. ẹ má jẹ́ kọ́rọ̀ kankan bàbá Imam Salman ẹ má jẹ́ ọ̀ráyè ẹ ti dúró bí ọkọ̀ ojú omi tẹ kó àwa tá a pọ̀ àwa tẹ kó lọ́sẹ̀ àwa tẹ kó sínú yìí àwa gẹ́gẹ́ ara wa palẹ̀ ìgbà tó sọ pé ìdẹ kó wa ní. wà yóò yí kúnná sọ́kà. ẹ má jẹ́ kọ́rọ̀ kankan wá dúró sínú ẹ̀mí yín tí ó wàá kó wíwo bẹ́ẹ̀ mi yín bẹ́ẹ̀ fi ní wo tọ́kàn wá níbi tá à ń jọ lọ kálíbà láì débẹ̀. fàtàgìrì kò fi ìhòòhò wálé mùsùlùmí. pàtàkì ló fi hùn mọ́ tí depression wà dé níbi kíbànújẹ́ wọnú ọkàn yẹn ibẹ̀ ni àṣìṣe tí máa wọnú ọkàn ni. wálé mùsùlùmí wálé àhàzáni. ẹ má fààyè gbàbànújẹ́ ẹ má fààyè gba nǹkan tí ò nítumọ̀ ẹ má wo ní wo pé ọ̀rọ̀ sẹ́mi pé kó ń ká ló ṣe máa bá yẹn sọ̀rọ̀ tọ̀tọ̀ ni ẹlòmíì ọ̀fẹ́ kíyàn yóò sì tó máa bú ni ẹlòmíì olóhùn bá ní dárò yóò sì tó máa sọ ní tí ọ̀dà ẹlòmíì olóhùn bá ní mọ̀nà yóò sì tó máa kiri sí kòtò ẹ dúró níbi tọ́lọ̀ ń fi yín sí irú ìran tí yín kọ́ ní ṣubú. kò máa láyọ̀ láti bá ní. kò máa là àwọn ìmọ̀ níbàkan kò máa là ẹdúró tọba táwọn tó bí yín fi mọ̀ yín látàná tẹ̀ ń lò lónìí tí ó sì gbé yín níbi ẹ lọ́wọ́. ọ̀la àtúbálẹ̀. ẹ má wo àròyé ẹ má wo ìbàjẹ́ ẹ má wo ẹ̀gàn ẹ má wo tí ò ní túmọ̀ ẹ ní tó báyìí náà mo sọ̀rọ̀ kan ní ṣẹlẹ̀ sàkọ́ lánàá lálàáká mo ní gbogbo ẹ̀dá tó bá gbégi sójú ilé rẹ̀ tí wọ́n ń sùn tí ń jí nírọ̀rùn igi ò tí ì máa so níjọ́ tí kì í rẹ bá bẹ̀rẹ̀ sí so ẹni tí ó lẹ̀kọ́ lẹ̀ ẹni tí ó lẹ̀kọ́ mọ́ lẹ̀ àwọn míì tí wọ́n á bẹ wọ́n dájú èso mọ́ngòrò ẹ̀rọ kan ní wọ́n fẹ́ ká wọ́n wàá gùn wọ́n mọ̀ wá gbọ́n gbogbo ẹ̀ àtẹ̀yí tó so tí ò tí ì pọ́n àtẹ̀yí tí ń taná tí ó padà so àtẹ̀yí tó so tí ò tí ì tó jẹ wọ́n fẹ́ gbọ́n gbogbo ẹ̀ kalẹ̀ kọ́ má bàa wúlò. ẹ̀mí tó bá ti ní Ọlọ́run nínú tọmọba tó dáa tó náà dára ẹ̀ máa. ìbànújẹ́ ọ̀rọ̀ báwọn kan sọ̀rọ̀ àwọn kan sọ kíní kan kò ní ìwé rẹ̀ kò ní ìwé dáhùn. kánà lẹ́kọ́lìbù lílé àádọ́ ìkẹlìmọ́lẹ́kì ìmútasọ́rífì fi ìdùnnúdì. bàbá wa ìmá nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ yìí tí wọ́n bá ń sọ pé wọ́n sọ̀rọ̀ yìí àwa tẹ́ bí yìí ń kọ́ àfọ̀rọ̀ àdá adámi ọ̀rọ̀ àdáwẹ̀ lónìí lòdì tuntun àwàdà. àádọ́mi àròyé wọn àdáwẹ̀ lónìí àwà gbé lónìí wọn. sí ti dẹ́lẹ̀ ẹ̀wí bọ̀ yìí adídámi ẹ̀wẹ̀ ẹ̀tún bómi mi nǹkan náà. torí ẹ̀ ní tẹ́ fẹ́ rán dọ̀rọ̀ wa ẹ̀ràn tẹ́ kò lẹ̀. ẹlẹ́tàn ọ̀rọ̀ wa ti kò láyé. alákòóso ọ̀rọ̀ yín ti kò láyé. ó ń kéta ọ̀rọ̀ yín ti kò láyé. tẹ́ ẹ̀ bá wá fẹ́ wọ́n ran mọ́ ẹgbẹ́ tilẹ̀kùn kí Ọlọ́run ti ń ṣe fún yín mo sì ní ṣe tì. mo fi léyìn kí ọ̀gá mi lẹ́yìn bàbá àdọ̀ tí ò pé kíníkan jẹ kíníkan ọ̀wù òǹkàlùkù lónìí lọ́lẹ́nu lónìí tí ń jẹ́ nílẹ̀ Amẹ́ríkà àwọn tí ń pe tí ọ̀tọ́ máa yín la wọ́n pàdé pẹ̀lú ọba tó ní yín tẹ́jọ́ ta ẹjọ́ ń wọ̀ èyí tí mo wá fẹ́ sọ tí bàbá mo ti fi sí mi lẹ́nu òun ni pé gbogbo ohun tí ń jẹ́ mùsùlùmí tá a wà láàyè onílà àkọ́kọ́ Ramadan bàbá dọ̀tún láti lọ ni wọ́n ti ṣàdúrà rẹ̀ kọ̀ wá ní dá káwọn àgbàlagbà ó péjọ sí ìyànlá kí sọ báyìí kọ́mọ wa rí mẹ́sẹ̀jì yẹn tẹ̀lé bàbá ẹ̀rí etí jíjọ́ mànìyàn láàrin èèyàn kan bọ́ bá ṣe dúró báyìí òun kálukú pín sọ́nà tó pọ̀ àbí tí mo fẹ́ lò mẹ́rin pé márùn-ún lọ́ọ́ mànìyàn lára ẹ̀dá kan alákọ̀ọ́kọ́ àrùhù ẹ̀mí èèyàn nínú téèyàn fi ń gbé èèyàn lọ́wọ́ ẹ̀mí òun ní pín sí méjì
ní rúhù gan fún rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní anáfùsù ẹ̀mí lápẹ̀ òun náà àmọ́ yàtọ̀ sí ẹ̀mí mímá tí ń wọnú ara mọ́nìyàn tí ń fi ń jẹ́yàn ẹ̀mí tiẹ̀ níbi tí ń gbé ẹlẹ́ẹ̀kẹta alára ọmọnìyàn aláàkùnù làákàyè tí ń gbé ní ọpọlọ tá a bá la ọpọlọ nísìnyí á pa ọpọlọ àbá nílé làákàyè bẹ́ẹ̀ torí gbogbo ẹni ọlọpọlọ ó ní làákàyè. ẹlẹ́ẹ̀kẹrin nínú tí ń jọmọnìyàn aljásádù òun lára tá a níyì ẹlẹ́ẹ̀karùn-ún òun ni alqalbu ọkàn ìran ọkàn náà méjì ní ọkàn kan bẹ tí a bá la ọmọnìyàn bá lẹ́ranko tọ́lọ̀ ń dá a bá ní apá òsì rẹ̀ báyìí òun ni ọkàn tí a ti tó jẹ́ ẹran ara ọkàn yẹn náà kan wá ń bẹ tó jásí pé kò ní gbólẹ̀ rárá ń bẹ lápá lọ́wọ́ ọlọ́mọba àlejò ọlá ìmọ̀ yìí bó ṣe wù ìsì máa ṣe tọ́fẹ́ pẹ̀lú ẹ̀ ibi tí wọ́n á lọ ni pé Ramadan lábẹ̀rẹ̀ yìí ẹ̀ wá yọ kan wá ní. كان القلب للأعضاء كالملك المتصرف في الجنود ọ̀dà gẹ́gẹ́ bí ọba المتصرف في الجنود lórí gbogbo ara yòókù tọ́lọ́mú dá yóò máa wá darí gbogbo àwọn ara yòókù gẹ́gẹ́ bí ọmọ ẹrú ẹ̀ ọkàn ni ó darí ojú ọkàn ni ó darí etí ọkàn ni ó darí ẹnu ọkàn ni ó darí ọwọ́ ọkàn ni ó darí ẹsẹ̀ ọkàn ni ó darí ẹ̀mí ọkàn ni ó darí làákàyè. التي تصدر كلها عن أمره ọ̀pọ̀lọpọ̀ ẹran ara yòókù wọ́n máa tẹ̀ síbi tọkàn bá fẹ́. ويستعملها فيما يحب ọkàn ó sì máa lò wọ́n fún tóun bá ń fẹ́ kódà báwọn fẹ́. فكلها ẹni oríṣi náà tó fẹ́ ṣe é sí ojú lè tì pé àti wá gbọ́ ìyàwó rẹ̀ ntí ọgbọ́n máa lọ kọ́ èmi fẹ́ bọ́kàn bá ti fẹ́ ojú ò ní tì mọ́ ẹnu ò ní tì mọ́ ẹsẹ̀ ò ní tì rí ọwọ́ ò ní tì rí ọkàn máa darí gbogbo ara yòókù sí tóun fẹ́ kódà béèyàn ọba fẹ́ bára yòókù ọba fẹ́ tọ́kàn fẹ́ wọn. فكلها تحت عبوديته olùjẹ́wárì àbábá tààtà òbòdìyà ti hí gbogbo ara yòókù ọmọ sẹ́rù sí ọkàn gẹ́gẹ́ bí ọmọ nìyẹn ṣe ń sẹ́rù sọba tó ti wá ní èyí. وقهره ọkọ̀ ó sì máa tẹ̀ wọ́n lórí ba ní túláàsì. وتكتسب منه الاستقامة والزيغ ọkàn náà ni ó máa darí ẹni tó fẹ́ dúró tọ́ lórí ọ̀rọ̀ Ọlọ́run síbẹ̀ yóò sì máa darí ẹni tí ò ní dúró síbi ọ̀rọ̀ Ọlọ́run síbi ìparun. والقلب يمرد كما يمرد البدن gbogbo mùsùlùmí ló gbọ́dọ̀ sọ alikọ́lùbù yẹ̀rọ ọkàn wa ti ń bẹ nínú ẹ̀mí wa yìí nínú ara wa yìí ìmọ̀ sàárẹ̀. كما يمرد البدن gẹ́gẹ́ bá a ṣe sàárẹ̀ ká sọ pé ẹni lọ síbítù. قال تعالى ọlọ́run bá lè fi ọlá sọ nínú tí wọ́n fi kọ́ wa. في قلوبهم مرض nígbà tó lọ́wọ́ sọ̀rọ̀ àwọn kékeré ó lé ká ẹ lè mọ̀ pé ọkàn rẹ ti ń bẹ nínú ẹ̀ ọkàn mi ti ń bẹ nínú mi a máa sàárẹ̀ ìdí ọ̀wá fọ́sẹ̀ wọ́n ní ọlọ́run ní fi qulubihim مرض àárẹ̀ kan ti kó sáwọn kékeré tèmi ọlọ́run júwe fún wa nẹ́bí sọ lọ́kàn wọn. فزادهم الله مرضا ọlọ́run wá ṣetán láti wò wọ́n sàn instead kó wọ́n rí wò sàn ètò wọn lékún àárẹ̀ nínú ọkàn wọn nítorí tọ́fẹ́ fi kàn wọ́n lábùkù. ولهم عذاب أليم بما كانوا يكسبون gbogbo ẹ̀dá tọ́kàn rẹ̀ bá wá ń sàárẹ̀ tí ọba wá wòsàn fún ìyá ní ọ̀fẹ́ kankan ọ̀rọ̀ rẹ̀ tí ó sì ní bọ́nú yà náà. وقال رسول الله صلى الله عليه وسلم yìí ń sọ̀rọ̀ nípa kí lọ́kàn wa àtàárẹ̀ tọ́kàn wa ń ṣe tó lè mú wa rí bínú ọlọ́run. ألا àdàbí ní gbogbo yẹn mú kún tẹ́ ẹ ti máa. وإن في الجسد مضغة ẹran kékeré kan bá ṣe ẹran kan bẹ nínú tí mo dá sára gbogbo ọmọ nìyàn. إذا صلحت tọ́ba ti da tọ́lá làáfíà. صلح الجسد كله àtòrí àtẹsẹ̀ àtọjú àtẹtí àtinú àtìdí àti gbogbo tí ń jọmọ ẹran ara ọmọ nìyẹn gbogbo ẹ̀ ní ọ̀dà. وإذا فسدت tọ́kàn òní bá ti bàjẹ́. فسد الجسد كله gbogbo tí ń jọmọ nìyẹn láàrin ara gbogbo ẹ̀ ní ọ̀bàjẹ́ lẹ́ẹ̀kan náà. ألا وهي القلب alẹ́ bí ni ẹ kọ́ wa nǹkan kan káàkiri ọkàn rẹ ní o. وقال تعالى
fọṣọ rẹ tó ń bọ̀ táyé sọ pé o dé jẹ́ kọ́kàn rẹ ó má jù bẹ́ẹ̀ lọ torí pé gbogbo gbogbo àwẹ̀ gbogbo zaka gbogbo àdúrà gbogbo hajj gbogbo pẹ́pẹ́ fúru wa tọ́kàn bá ti bàjẹ́ gbogbo ń tá a gbé lọ́wọ́ yẹn ọlọ́run ti bàjẹ́. وقال تعالى ọba alẹ́kẹ́ ọlájẹ́ àmà pé ọkàn ní aburú tí ó lè kó bára. إن الله لا ينظر إلى أجسامكم إن الله ọlọ́run ní ẹ gbọ́ gbogbo àwọn ọ̀dọ́ èmi ọba tí mo dá yín tí mo sì ní tí mo fẹ́ bí yín. لا ينظر إلى أجسامكم èmi wo àjísá mi kan bó o lára yín fresh sí bó o ló fi ìgbọ̀n tó. ولا إلى صوركم èmi wo dídá yín fọ́tò yín pé lágbájá ìwà pupa kódà nígbà tó tó wá pupa tán ọlọ́run tó wá fún lẹ́wà ọmọ rìnrìn ẹwà ẹlò àwọn tó ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ wọ́n ní ibi tọ́lọ̀ ń fi orin kálukú sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni orí ẹlòmíì ibi ọ̀rọ̀ ni orí ẹlòmíì ibi ìrìn àdúrà ẹlòmíì ibi ìṣesí ẹ̀rẹ́ ẹlòmíì mọ̀ bẹ́rù ọlọ́run fẹ́ sọ̀rọ̀ wọ́n pàdé ẹ̀ lórí kọrinkọrin àwọn àpàdé ní òde ní wọ́n á sọ̀rọ̀ èrè gbé mara máa ní ẹ̀yìn náà sì ó ní àbáyé mi ní wọn ẹ̀kọ́ ní fún mi náà ní sọ́wọ́ bẹ́ẹ̀ ọwọ́ akọrin wọn sì máa dá máa kún wọn sì máa torí nígbà tá à ń jọ ń sọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ sọ fóun rẹ̀ là ń gbọ́ tí gbogbo ayé sọ bí ò sí wẹ̀ ọlọ́run fi ẹwà rẹ̀ sí bí ọkọ̀ àmọ́tẹ́ bá ń jọ sọ̀rọ̀ báyìí ẹ fẹ́ kó lẹ́gbẹ̀ẹ́ dé bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe dá ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹ bẹ́ẹ̀ lómi ìjọba jókòó ẹ̀rọ ọlọ́run bí ìgbà tẹ́ kó mi sí lẹ́nu àmì ẹjọ́ bẹ̀rẹ̀ agbájá tọba tahan nù ẹwọ Ọlọ́run ṣe ọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ Ọlọ́run ṣe dá wọn nù ibi tí wọn lọ ní pé ẹwà kálukú Ọlọ́run kò ní wò ó kí wọn lọ́wọ́ wò Ọlọ́run ní wò ká méjì ní Ramadan tọdún yìí kọ́mọ jẹ́ mẹ́sẹ̀gì wa ní bákan méjì Ọlọ́run wò àkọ́kọ́ ينظر إلى قلوبكم Ọlọ́run ní máa wo ọkàn yín ọkàn tẹ́ ń ṣiṣẹ́ وأعمالكم ọkàn rẹ síyàwó rẹ lọ́lọ́wọ́ ọkàn rẹ sọ́rẹ́ rẹ ọkàn rẹ sálábàgbé rẹ ọkàn rẹ sálábùgbò rẹ ọkàn rẹ sọ ẹni tí ń lé oore sí ọ tí wọ́n sọ pé kọ́kọ́ bàjẹ́ fún oore rẹ ó lè di tiẹ̀. وأعمالكم bí bá wo ọkàn tán ìwà wo iṣẹ́ tẹ́ ẹ fọkàn ṣe. فالصلاة ẹlòmíràn sọ pé wàláhì ẹsẹ̀ wo mi nípa wọ́n kàn fi ojú jọ ẹkùn ní èyí ti pẹ́rẹ́ jẹ́ ìwà mi ni ọ̀dá inú mi mà sí dáadáa bàbá mo ti wá ní wọn lálábà wọn ní ó ní bẹ́ẹ̀ tí wọ́n wọ̀nyí ọlọ́lọ́ rẹ̀ inú wọn wọ̀dá bàbá mo ti ní ẹni ó ti rí ìta rẹ̀ ti mọ̀ pé inú rẹ̀ lóòrùn ìta ìwọ ṣe sọ pé inú rẹ̀ mọ́ ìwà rẹ̀ ní òsùn à ọlọ́run ní sọ fún ọ pé ọlọ́run ó wọnú yóò wá wo tó fi inú náà ṣe. فالصورة والجسم والمال ẹ̀rí àwọ̀ wa àtàrà wa tá à ń fi lò ó ليس محل wẹ̀lmáàlù àtowó tá a kójọ ọkọ̀ tá a ní ilé tá a ní ipò tá a ní gbogbo ẹ̀ pátápátá. ليس محل النظر lẹ́sẹ̀ máa lọ lọ́nà kò sínú tọ́lọ̀ fẹ́ wù tí ó fi dájọ́ lé wa. ومحل الاعتبار wà lẹ́sẹ̀ máa lọ ìdìbàdì ó sì kéré nínú tí wọ́n fi jọ́ọ̀jì ta torí ẹ̀ wáyé wá sí. àmọ́ tọ́lọ̀ ń fẹ́ kálò tí mo fẹ́ fàyọ kọ́rọ̀ mi máa pọ̀ òun ni pé jàmá mùsùlùmí ẹ jẹ́ ká wo kí lọ́kàn wa iṣẹ́ wo lọ́kàn ń ṣe ìbòlá kọ́kàn wa ní ìjọkàn wa ẹlòmíràn tó ní bínú bá ṣe é sí ni bí ìgbà ìbá sínú gbogbo rẹ̀ tán bá sínú rẹ̀ ní bẹ́ẹ̀ wọ́wọ́ ní ìlú ibi tí mo wá fẹ́ sọ̀kà á máa wá sọ pé ayé bàjẹ́ ìgbà ọ̀dà inú àwọn àrùn tí wọ́n ń ṣe ọkàn wa pàápàá jùlọ nínú Ògbómọ̀ṣọ́ lónìí mẹ́sẹ̀jì ọ̀bá mọ́tì nù. الدنيا لم تتغير ilé ayé tá à ń bú yìí kò yí padà àwọn alábẹ́ni ayé ò yí padà sí tàná òun rà níbi tàná ń wọ̀ níbi tàná òjò ń rọ̀ bí tàná ọ̀dà ń dá bí tàná ìrìnsẹ̀ bí tàná àmọ́ kí ló yí padà tí gbogbo wa ò kíyèsí. قلوب الناس هي التي تغيرت
kulubuna hiya allati tagayyarat ọkàn wa ló yí padà tó fi dàbí ìgbà pé ìbínú Ọlọ́run wá sọ̀kalẹ̀ sí kó wá lọ. kunna naqulu lid-dayfi. mẹ́rin ni mo fẹ́ sọ kunna naqulu lid-dayfi. bàbá wọn ṣe ẹ̀sìn tá a bá ìwà tá a bá nílẹ̀ Yorùbá naqulu lid-dayfi ahlan wa sahlan. ahlan wa sahlan. lẹ́kùn àwọn tó bí wa máa ń sí kalẹ̀ ní gbogbo ìgbà ní fàlejò bálejò bá ń bọ̀ wọ́n máa ṣe ẹ máa wọlé ẹ máa rọra ẹ bomi fún wọn ẹ gbàgbé fún wọn ẹ tẹ́ni fún wọn kódà ẹlòmíì inú àwọn àgbàlagbà tàná yóò máa banújẹ́ lódìdí ọ̀sẹ̀ kan bí Ọlọ́run kí mo fi sí ọ ìrìnà lè ṣe ní sàlámà lẹ́kùn lọ́sẹ̀. wa asbahna naqulu ittasil qabla an ta'tiya. àwa lórí ayé alòlú yìí alòdé mi pé ittasil qabla an ta'tiya pèmí kò tó wá ní o tálẹ̀ tó bá ní sàlámù àlékún ó ṣe pè mí mìíràn yìí padà lọ pè mí tó bá fẹ́ wá ọmọ ń sọ fún ìyá rẹ̀ bí alájà kí ló dé tẹ wá tẹ́ pè mí bàbá ń sọ fọmọ rẹ̀ pé ó ṣe lé wá bá mi láì pè mí a farabalẹ̀ fún tí ń jàlejò láàrin ara wa mọ́ òfin ẹ̀sìn sí ni pé níjọ́ àbá ń tilẹ̀kùn má lè lò ìkẹ́ Ọlọ́run máa ti kọ́. kunna naqulu al-jar qabla ad-dar. ìta abánimẹ́sìn tá a bá ní lọ́wọ́ àwọn tó gbé wa ní pé al-jaru qabla ad-dar ẹni àbágbé aládùúgbò wa ẹni ṣáájú ilé tá a fẹ́ kọ́ àwọn ẹni Ọlọ́run má bẹ̀bẹ̀ ìbálábàgbé erégbé torí ilé rẹ̀ ti wùlé ọ̀dà tó tọ̀ ọ̀bá rẹ̀ rere bá gbé inú ilé ọ̀dà gẹ́gẹ́ bí ẹ̀wọ̀n ni. àwọn àtàná máa jẹun tó ń talábàgbé wọn máa wọṣọ tó ń talábàgbé wọn lọ àdìsí tá a tẹ̀lé ní kódà bọ́ọ̀ bá ra nǹkan bọ̀ wá fáwọn ọmọ rẹ̀ tí ọba ti ní tó pé fáwọn ọmọ alábàgbé rẹ̀ gbé sábẹ́ aṣọ má fi lá wọn lójú wọnú ilé tiẹ̀. wa asbahna naqulu. ẹ dàpọ̀ ẹ kú kí ló fa alájọṣe oníjọ mẹ́ta kí ló fọ oníjọ márùn kí ló fọ oníjọ mẹ́jọ kí ló fọ oníjọ méje mọ́sálásí ní mọ́sálásí tọ̀hún gbogbo àwọn àgbàlagbà ń rìn wọ́n jọ ń bá àbágbé wọn ọ̀sọ̀ wọn dọmọ ìyá yàtọ̀ sọmọ yẹ́sì àmọ́ lónìí alòlẹ̀ ayé alòlù yìí débi pé kiri. wa asbahna naqulu khalika fi halika. ìgbà ń lò lọ́wọ́ ni pé khalika fi hali máa ṣe tiẹ̀ ọmọ wà wọ̀ rẹ̀. wa ana fi hali. tèmi náà lẹ̀ lórí ọwọ́ mi ni. àgbàgbọ́ ọmọ sálá dúgbò wa a sì máa sọ pé kí ló kọ̀ mẹ́. ẹ̀jẹ̀ ń lọ rẹ́síkì rẹ̀ náà sọ pé ṣé mi pè yín ọ̀rọ̀ sí kú fẹ́ǹsì. ó ń kálukú máa ń lo ìṣẹ̀mí ayé rẹ̀ ó ń fẹ́ káyà ọmọ rẹ̀ dá aládùúgbò rẹ̀ ayé ọmọ rẹ̀ bàjẹ́ sọ́ọ̀mù àpẹẹrẹ tí ọjà yọjẹ́ ìtọ́wà lórí ìṣẹ̀. kunna naqulu al-aqaribu ahaba. ẹ̀ta ni pé kúnná naqulu al-aqaribu ahaba. èyí tá a bá dàgbà lọ́rọ̀ ẹ̀sìn ni pé al-aqaribu ahaba àwọn tí wọ́n jọ bí wa àwọn tó súnmọ́ wa àwọn náà lólùfẹ́ wa. ọmọ ẹ̀gbọ́n wọ́n jẹ gàdá kí wọ́n lè dàgbà ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò nídìí ìyá nídìí bàbá humul ahba àwọn náà lólùfẹ́ wa. bí àwọn ọmọ tí ń ṣe dàgbà tó nù àná ọlọ́mọ yìí wọ́n lè ka ilé tí wọ́n mọ̀ pé kí ni ẹ̀ jìnnà wọ́n lè ka ilé tí wọ́n máa ń pín ẹran lé yákàkiri ìgbà kékeré wallahi àbí tí wọ́n gbé tirẹ̀ lórí báyìí kọ́sọ́ tó ẹmu lọlé àwọn ẹmu lọ kìnnìkan alakari ahbabu. àwọn ìfẹ́ yẹn sopọ̀ látara àwọn tí wọ́n jọ bí wa kọ àwọn tá a jọ pé amánilẹ̀ ètò onítọ́mọ́ ń wa asbahna naqulu al-aqaribu aqaribu. níta wa ń lò ní ìsinmi bí alakari àkọ́ọ̀rì àwọn bàbá àwọn sọ fún àwọn ọmọ wa pé sọ̀rọ̀ àwọn ẹbí yìí akéde ni wọ́n wọ̀ ọmọ ẹ̀gbọ́n mi akéde ni o ọmọ àbúrò akéde ni o ọmọ ẹ̀gbọ́n akéde ni o ẹ̀gbọ́n bàbá rẹ akéde ni má súnmọ́ wọn tó o bá súnmọ́ wọn wọ́n kà ó. ìwẹ̀ ẹ̀sìn kọ́ òdìbò ń kálukú òríra wa kí má bí ẹ bá náwó sí èyí ó tún wù lẹ́ẹ̀kejì àwọn àsìkò kẹ́mẹ́ wá sáà lọ sí ẹ̀rọ ọlọ́ọ̀gọ́gọ́ máa kó sanitizer lọ́wọ́ wọ́n bá ti bọ́ lọ́wọ́ tán
sanitize ọwọ́ rẹ ọlọ́run ní ìdí àsopọ̀ rẹ báyìí kí ni àtúwò dédé yóò ní kò sí gbàdú mo sì rí kó òótọ́ ní kò sí gbàdú ẹgbẹ̀rún yà sí ọ̀ràn. sọ́sì yẹ kó rí bẹ́ẹ̀ káwà ní mọ́sálásí ní ìsìnkú kálukọ́ máa kó bàtà rẹ̀ sábẹ́ aṣọ kìí ṣe torí àwọn tí ó kì torí àwọn alágbọ̀nlẹ̀. sọ yẹ kó rí bẹ́ẹ̀ ká lo ìjọmọ ìyá débi pé ọmọ ìyá méjì ó wá sọ fẹ́ǹsì sáàrin ilé ojúlé mẹ́jọ náà ní o mẹ́rin báyìí wọ́n wà ọmọ fẹ́ǹsì sáàrin rẹ̀ eléyìí ọmọ gbà bí eléyìí ọmọ gbà bí káwọn ọmọ wọn mọ̀ bá ṣe ní pọ̀pọ̀ wọn bá bí nàìjíríà bá a bá lò bẹ́ẹ̀ tàbí lọ bọ́ lọ àròjọ́ tà ní mọ̀ bí tá a gbà bí adé ní ẹ̀. wọ́n ná lójú tẹ̀mí òun yẹ omi nípa ìyàlẹ̀ karùn-ún abá àwọn tó fi wà yìí nàìjíríà yọ̀míyà níjojúmọ́ wọ́n jọ jòkó wọ́n máa béèrè. wọ́n náà sọ̀rọ̀ wá ní ilẹ̀ wọ́n rí. wọ́n máa wá béèrè nípa tala àrílà rẹ wa ọ̀sẹ̀ kù sí bàtà ọ̀sẹ̀ kù sí òkú bẹ́ẹ̀ ọ̀sẹ̀ kù lè di wa ìmọ̀lẹ́ tí ọ̀sẹ̀ kù sí ẹ lọ́tọ̀ sí. kí ni gánà tán bá kí mọ́tòrìbì tán báyìí ó jókòó kì í ṣe ọ̀sẹ̀ wọn fẹ́ kù sí lè yẹn ọlọ́run ìjọba báyìí. wọ́n á sì bá hàn náà. àwọn àgbàlagbà yóò jókòó bàbá àdọ̀tú wọn jọ jókòó wọn máa béèrè ẹni tí wọn ò rí wọn ti lọ mọ́sálásí jímà láago mẹ́gbàlá wọn ti láàyè ọ̀rọ̀ ọ̀sáàyè nìkan mọ́sálásí àwọn àgbàlagbà ànákọ́ torí wọ́n mọ̀ pé àyè tí bàbá alágbájá jókòó ni àyè bàbá tàmàdò ni àyè kódà bí ọba ti dé wọ́n wàá bá a fi tẹ̀sùn bá àyè rẹ̀ kẹ́lòmí ọmọ jókòó ń bẹ̀ torí kí ni wọ́n bá ṣe tọ́wọ́ tó wá jókòó wọn ó kálá sáré ń bẹ wọn ó ṣe wàsífà ń bẹ wọn ó ṣe fòfòrà wọn mọ alọlé lẹ́yìn magari alọlé ayé ní ìsìlẹ̀ bíi pé nǹkan méjì nípa wa pọ̀ méjèèjì àròkọ dáa ní kò sí tó sùn. wà á sì bá hàn náà lójú tẹ̀mí òun yẹ ọ̀rọ̀ ní tẹ́hánì hàtì. lónìí nàìjíríà ìyàwó lè tàníhà wà tààfíà nǹkan méjìlá ní lóko sí àkọ́kọ́ ni pé kí oríire bá dé á lè dá lọ́ba dùnú ọ̀rọ̀ amátò ẹ̀já àjòkótì ó bímọ ẹ̀já àjòkótì bó ti ẹ̀sẹ̀ já sí pé ọmọ tó bí wọn tá a bá ti bá a kó tá a túká yóò rọ ọmọ ohun tọ́kọ̀ òrí tọ́ yóò rí bọ́ kò rí bọ́ kí ní ṣẹlẹ̀ lẹ́yìn ọmọ tá a bá kó àti dèmọ́mù àti làdáyà àti gbogbo àbá àtẹ́tẹ́ rẹ̀ gbẹ̀wò níwáyé wọn. àdúnyẹ ẹlẹ́wọ̀n. ẹlẹ́ẹ̀kejì lítà àṣìyà tẹ́ ẹ bá dáhùn yẹn bá pọ̀ níbi ìgbà wa dàdó kò sí tá a lọ sí pé à ń lọ ọmọ ìyá wa kẹ́dùn ẹni àwa lọ kẹ́dùn gbogbo ìjọ tí ń sáré ọ̀rẹ́ nìkan ìjọ jẹ gbèsè ọ̀rẹ́ nìkan ìjọ tí ń sunkún ọ̀rẹ́ nìkan ó di dọ́wọ́ fúlà máa rọ́ gidigidi bí a ọ̀nà àyà kíkà bá dóòtì ìjọ tó ní ìdí àdóòtì wà ta lórí mẹ́sẹ̀jì mi ni pé ẹjẹ́ àrùn ká padà kí wàá ní fa gbogbo eléyìí àmọ̀rọ̀ ọ̀dọ̀ olówó àìsàn tó kú sínú ọkàn wa èèyàn nìkan kọ́ àìsàn kìí ta mẹ́mẹ́ àbòsí mẹ́mẹ́ àti gbogbo ohun tí ọlọ́run ní ká máa bá pàdé o. tá a bá wá fẹ́ jíṣẹ́ fọlọ́run tá a rà bọ̀ jẹ́ àfi ká fọ ọkàn yẹn mọ́ ọlọ́mọṣẹ́ ìfọ̀ wa mọ́ gbogbo ibi tá a kù sí ọlọ́mọṣẹ́ ìtún wa ṣe ibi tí gbogbo wa dá sí ọlọ́run tí ọrọ̀ alọ́run ẹ dàgbà ẹ dá sí ámì. Masha Allah. Gbogbo àwọn tó bí wa tó ti lọ ọlọ́mọṣẹ́ bá ní koríjì wọn. Àwọn àpá àwọn tó ṣépò ọlọ́jẹ ẹgbẹ́ fún wa tó dẹ̀ fún àánú ọlọ́run. Àṣeyìnláàdì tí ń kwárùn sí ni lọ́gbọ̀n téèyàn fi ṣìṣe ọlọ́mọdé ọ̀rá yìí lọ́dọ̀ wa. Àtọkàn wa tẹ̀lé wa tí ń jẹ́ kí ṣètánì ọ̀rá yìí bí ọlọ́mọṣẹ́ ìfọ̀ wa máa. wa awzaki abilifani. Kasi ami mẹ́ta. Aslihi lana ahwalana bitilawati. Sẹ́ńtọ̀ kọ́tà ìbùkárí ọlọ́mọṣẹ́ ìbáni sọ wọn. Ní àìfi gbogbo ẹ̀yin tó àti dé wá ọlọ́jà bá dáadáa la hawla wala quwwata illa billahi al-azim. Ìjó tó máa ká ní náà a máa tàbá jò ní. Bàbá wa Muqaddamul Wa'izi olúwàmọ́jẹ ẹ̀tẹ̀nubú bí ọwọ́ wọ́n tí ọba ní tó ti jẹ́ láǹfààní bí ìtọ́ ọba pọ̀tọ́ sàmì fún Muqaddamul Wa'izi gbogbo àǹfààní tọ́ jẹun tọ́pọ̀lọ́ di ohun lélé o
tó bá fẹ́ mú délé bá a sàbí fún pátákó ìwáyé sí ọlọ́mọdé ẹ̀tẹ́nu lókè ọ̀rọ̀ ọlọ́dẹ́gbọ̀ Muhammad gbogbo wa sì jẹ́ ẹsẹ̀ wà láì ọ̀rọ̀ ńlá ni ọlọ́fẹ́ dẹnire òsèré ti kí àwọn èèyàn kú ọ ó ló sì wá dẹnire lára ìwúlé yẹn ti dé yẹn afọlọ́lọ́ mẹ́rán bàbá ìmáàmù tàbí bàbá ìmáàmù Salman Huzaifa ẹ̀yin náà lọ mọ tí ojú ẹ̀yin méjèèjì bọ ìgbésí ayé iṣẹ́ Adam rahmatulah wàásìá ọlọ́kọ̀ọ́bá àṣàyẹ̀wò àná rahmatulah rahmatan wàásìá gbàtà wọn ẹsẹ̀ kan ṣẹlẹ̀ rẹpẹtẹ tàbẹ̀lẹ̀ kéwù orin tí wọ́n fi lé àwọn ọmọ kéwù lẹ́nu wọ́n ń dá padà sí ọ̀dọ̀ ẹ̀yin aṣáájú wa méjèèjì ẹ̀yin náà dá padà sí ọkàn yín ẹ máa ní wá ń jí ẹ máa rántí ìrántí rẹ yóò máa dá ẹ̀mí yí padà kó nídìí wóróworó táwọn èèyàn bá wí nípa yín wọ́n ní nahnu billahi izzuna láàbì máàlì wà manzili kullu ma mazulana hasibuna náà bá ti ń wí ọ̀ ní dára láàmú mọ́ wọ́n bú mi wọ́n tẹ̀lé wọ́n rẹ̀ ẹ̀dàpọ̀ ẹja wọ haramu bóòlù yóò ṣe lọ haramu náà lò ní kú bóòlù yóò ṣe nínú haramu kò ní kú wọ́n mú abáńtẹ̀ níbi pé sínú làákìdí náà wọ́n mú nínú haramu jọ̀kan ọwọ́ akara náà akábíkù lẹ́bí kọ́ni táàdà mú nà mọ̀ká náà wò wàlẹ́ ìṣà alẹ́ hákìlì mọ̀bí ní tọ̀há alábíyànjú Qur'an kátó buyuti náà sọ̀bá wàmí bá a di sọ̀bá ìmọ̀sá ìbá kàládé wọn náà máa wẹni tẹ ẹ̀pọ̀ nílé ẹ̀sẹ̀ àmà tèmi ẹ̀ máa tètè nítorí pé mo wá láti Iran wá ṣe hajj níbí wá ṣe wúra bí ẹ wá ń tijọ́ múlẹ̀ tí mi ó ṣe ẹni gbàgbé pé àwọn ará nílé yìí àwọn tó yẹ kó yẹ kúlé wa ní ẹyọ àlùkò ẹ̀sọ́ àlùkòrá nìkalẹ̀ sí ebi bá bá àwọn ọ̀gá ibi dókítà pariwo ẹ̀ sí alẹ́ náà àbárò àtàlẹ́ ilẹ̀ ní oṣù bá wà afọlọ́lọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ gbogbo wa pátápátá bẹ̀rẹ̀ látọ̀rí mọ̀kọ́tàmù ìwà ìṣe tí wọ́n ń ro wá lóko etílé pé ká má kọtí sí ìwíwúwì lásìkò ọmọ wa kódà ká kọtí ọ̀pẹ sí gbogbo àwọn tí wọ́n ìwúwì àwọn ọlọ́run tọ̀ ní ìsìn báyìí alọ́sọ́dọ̀ bàbá wa Oníbàkàn tí bí bàbá ṣe wò mí wọ́n jẹ́ ìní ni ẹni pé wíwo wọn ẹjọ́ bá wà ní lórí mọ́ bàbá tó rọ ọmọ rẹ̀ ó bàbá tó kójú òkè báyìí ojú sálẹ̀ rẹ̀ mọ́ lọ́gbọ́dọ̀ jù wọn. àmọ́ pàtó ni wọ́n padà wá ṣe déédé ara wọn mo ti gbọ́ tí wọ́n wí yé etí ẹ́ńjìnì tí bí àbá lọ gbé ẹ́ńjìnì dáàfù sínú ọkọ̀ takisí sẹ́ ọkọ̀ fẹ́ ràn ọkọ̀ lé mọ̀ ní ọlọ́run ṣe ẹ̀yin náà lẹ́ ṣiṣẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ti dá wa láàmú. صلوا على النبي الكريم صلوا على النبي المصطفى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على أشرف المرسلين نبي محمد خاتم الأنبياء والإمام المرسلين مكي أمبابا نكالي bàtò yẹ pé bàbá wa atọ́nisí torí pé tí ẹ bá wòye dáadáa nínú gbogbo àwọn àrùn tí wọ́n di ìlú Ògbómọ̀ṣọ́ mú gẹ́gẹ́ bí mùsùlùmí tí ó jẹ́ pé ẹ̀mẹ́tì lọ tó yẹ pé gbogbo àwọn tí wọ́n ti lọ bàbá yìí nìkan àti bàbá mi Alhaji Aminullah yálà àwọn tí yọyẹ pé wọ́n dé ìtàn sí ọlọ́run ọba ìṣe pé mo kú gbogbo tó lọ́run gbogbo àgbà ẹ kọ́kọ́ bá mi kàgbà kàdíjà kù fún àwọn méjèèjì làkàdíjà kọ̀rọ̀ sóòlù yẹn àwọn fún sísọ náà sísọ náà lẹ́ni màá ní tún náà ní sùn náà lẹ́ni bèlè mọ́ mi ní ìlànà ọkọ̀ rahim báyìí táwọn náà kọ̀ọ̀kan yà sí ọ̀wọ́ láàyè ìlà àbúwà ọ̀gbọ̀n àbàbẹ̀ náà sí àwọn bàbá tí wọ́n ti wá ti lọ ilé kàkà tí wọ́n láwọn gẹ́gẹ́ bí àwọn bàbá wọn kájọ́ mi máa ṣe ìsọ̀lẹ̀
بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. ẹlẹ́ẹ̀kejì mo ń kí gbogbo ẹ̀yin jàmá mùsùlùmí tí ẹ̀bẹ̀ ní kálẹ̀ ìfẹ́lẹ̀ ẹni sí wa wọ̀ kò sí nǹkan tí a ní kí ó lè ṣẹ́gun lè dáadé fún yín ṣùgbọ́n ìjókòó yìí ọjọ́ ìjókòó tó jẹ́ pé àfi ń dúpẹ́ fọ́lọ́ ni ẹgbẹ́ ta bá wò yìí lẹ́sìn bá fi pé lẹ́sìn gbogbo ju ti ọdún yìí lọ láti ìsìn àgbàkẹ́sẹ̀ lẹ́sìn ọba wàlá yìí ọba torí pé ọ̀tún náà ló tó dé bá wa ọ̀tún tó dé bá wa yìí òun náà làwọn tó ẹwà ohun tí gbogbo tá a ti ṣe bọ̀ ẹni pé gbígbẹ́ pẹ́pẹ́ láti ṣe lẹ́sìn láti ṣe ní ìdọ̀dá lẹ́yìn tí tó ta àṣínú aṣíláṣí tí wọ́n mú ẹwà òní sí yìí gbogbo èyí tí ẹwà lónìí ní agbára wa lọ́wọ́ ọlọ́run wọlé àdéhùn wa Muhammad yóò wọlé bàbá wa àkọ́kọ́ tí ó tẹ ilẹ̀ Ìbàdàn torí àǹfààní bàbá wa tábìlì sùwáyé àti Sókótó ló ti wá àwọn kan tó wọ́n fẹ́ wọ́n gbèdéke yóò ní Fúlàní bẹ́ẹ̀ ní Fúlàní àwọn láì Fúlàní ni wá Fúlàní náà dàpọ̀ mọ́ Yorùbá Fúlàní ìṣe Fúlàní àǹfààní descendant of Ògùnmàdìjà Tójú of Sókótó. Bàbá náà ó gbé agbára wá láti ìtò ti wá ní òun oríkì tí wọ́n máa ń kì wá pé àrí kálámù dáma lẹ́kọ̀ọ́ àrùn ìsì kọ́ńdù wàláhì bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìní alhamdulillahi ọpẹ́ wa èjì alhamdulillahi ọpẹ́ wa ẹ̀ta alhamdulillahi ọpẹ́ wa ẹ̀rin alhamdulillahi ọpẹ́ wa ẹ̀rún alhamdulillahi ọpẹ́ wa ẹ̀fà alhamdulillahi ọpẹ́ wa èjì alhamdulillahi ọpẹ́ wa ẹ̀jọ alhamdulillahi ọpẹ́ wa ẹ̀sán alhamdulillahi ọpẹ́ wa ọkùnrin bàbá wa kẹ́kẹ́ kọ́ fún wàhálà fún ìdákẹ́ ní sùúrù dáadáa wọ́n fẹ́ fi eléyìí àwọn tí a jẹ́ òbí ẹ̀jẹ̀ gẹ́gẹ́ bí bàbá àti àwọn àlùfáà ẹ̀yìn bàbá wa ìdákùnrin àkọọ́lẹ̀ fún àwọn ọmọ rẹ̀ ohun tí àbàbá wa tí wọ́n fi lélẹ̀ fún wa wọ́n láì àyíká olùkọ́ tí wọ́n sọ fún wa ẹ gbọ́dọ̀ kúrò nínú ilé yìí yé sọ̀rọ̀ kẹmọ láti fi ká wà yìí gbogbo tí ń jẹ báyìí bá láti fi California àtàbẹ̀rẹ̀ tó sì lọ́wọ́ ọba gbogbo àwọn ẹ̀yà wá ti dára síbẹ̀ ibi tí wọ́n tó yìí ní ìlọ́sùn bẹ̀rẹ̀ alájẹ wa distinguished senator Buhari gbogbo ilé tó ní gbogbo Ògbómọ̀ṣọ́ ìtì ń sọ bákan náà àwọn tí a bá nínú àwọn àwọn atẹ́wọ̀lẹ̀ pẹ̀lú ìyọ̀ọ̀dá ni ó sì ní pọ̀lìtíṣà ó sì ní ríṣẹ́ ẹwà láti ṣàgbà wọ́n ti lọ wọ́n fún un lẹ́gbẹ̀ẹ́ tọba lọ sí ọ̀hún tó lọ sùn tó bá every Friday ọwọ́ give you lecture ó sì ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn tí a jẹ́ ọmọ ìdílé bá lé bàbá ohun tí àwọn bàbá wa ti lọ́lẹ̀ nígbà tá a yóò jókòó yìí orúkọ ni wọ́n máa ń pa tí wọ́n máa ń gbogbo àwọn àfá àbàbá àbá yìí àwọn náà àti àkọ́kọ́ tí wọ́n kù ní tókò yìí lẹ́yìn orúkọ ó di àpò lẹ́yìn àpò ó di màálù ẹ̀yọ̀ kan lẹ́yìn màálù ẹ̀kan ó di méjì ẹ̀wà òde ní ọpẹ́ tí mo fi dúró ẹ̀kan ọ̀dà kan sàkà ọpẹ́ wa my last word professor gbogbo ẹ̀yìn tí ẹ jókòó gbogbo fi àlẹ́ mọ̀ kán lọ́bẹ̀ẹ́ àlè máa fi owó sínú àkókò gbogbo wa ẹ bá ti pọ̀ tó yìí ẹ wá sí òyìn àkókò afẹ́ sí ẹ jókòó ní ààyè yín ẹni tó bá ti fún ní àkókò tó jókòó láyé ẹni tí ò bá ti ìdákò ọ̀sán ìdúgbò ilẹ̀ rẹ̀ àtowó ni àtẹ̀yìn ọ̀gá yẹn àní fẹ́ kó jẹ́ pé
ìgbà tá a máa ṣe wọ̀dùwọ̀dù ẹ̀dá kúrò ọlọ́run ẹ jẹ́ ká ṣe ní ọjà líle ẹ̀dá kúrò ọlọ́run tó dà lẹ́kọ̀ọ́ náà bẹ́ẹ̀ ṣe jókòó yìí náà ẹ̀ ṣe jókòó ká bá pé owó tán ẹ̀dá jókòó ní jókòó rẹ̀ àti sọ ẹ̀ tó bá ti lè jáde tó sì tó lọ jáde má wàá bá wa jókòó bá ti gbowó jókòó lọ́jà lè rẹ̀ ẹ̀rọ yóò wá bọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́dọ̀ الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا حول لنا ولا قوة لنا إلا بالله العظيم adúgbẹ́ni ọ̀dọ̀ yìí bàbá wa tí ẹjẹ́ pé wa bẹ̀bá torí ìmáàmù ọ̀gá ìmáàmù Ògbómọ̀ṣọ́ ńlá ọlọ́sàdé àríwá pẹ́. Drop your comments, like and share this video, and don't forget to subscribe to this YouTube channel. Aloy TV, your best entertainment hub.